gba òmìnira ilẹ̀ Yorùbá wa ìṣírí mo lánàá ṣe báyìí ọlá láìláìlá ọlá àwọn alálẹ̀ ọlá adé ànábì Isa Jesus Christ torí ní àwọn yọkàn Yorùbá Nation Christian Association táwọn ti gbé program wọn kalẹ̀ sí báyìí láti ìjẹrin ìjọ Sunday náà ti bẹ̀rẹ̀ night feeding tí wọ́n sì ń ṣe lọ báyìí títí tó máa fi dìgbà tá a máa ṣe bẹ́ẹ̀ gàràjì wọ́n nígbà tó lọ́ọ́ bá dé káwọn stop gbogbo àwọn èèyàn ló wà ń bẹ tí wọ́n lò so tẹ́sí náà dé pé ọ̀dà pé ok ó ti stop láàyè àná àbóníṣà ó ti stop báyìí so nídìí eléyìí gbogbo àwọn tá a jẹ́ mùsùlùmí náà ẹ jẹ́ káwọn náà múra sí àdúrà gbogbo mùsùlùmí àdúrà ìwọ́n tó pé ìyá oníṣẹ̀ṣe ni ẹ wọlé lásìkò ètò Ọ̀ṣun ẹ tọyẹmọjá ẹ báwọn sọ̀rọ̀ ẹ̀yà alálẹ̀ balẹ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ kí n ti jẹ́ sípírìtì ilẹ̀ Yorùbá tó ti dìde tó ti bọ́ sára wa tó fi hàn pé ìjẹkújẹ oúnjẹ wọn tá à ti jẹ wọ́n ti fún wa ní oríṣiríṣi èyí tí wọ́n ti sà sí inú kí ní wọ́n ti fi sára màálù tá a ti gbé mì ní ló dọ̀lù brain wa tí ò jẹ́ a mọ̀ pé a ti wà lóko ẹrú àsìkò tí wàá tó báyìí Ọlọ́run ti rán gbogbo àwọn ọmọ Yorùbá ní diaspora látòrí ìyá wa Onítìrú Dúpẹ́ ìyàwó MK Abíọ́lá Professor Banji Akíntóyè Professor Adémọ́lá so wọ́n pọ̀ báwọn gbọ́n professor yẹn àti gbogbo àwọn tó jẹ́ pé